kábíyèsí rẹ ò Elédùmarè, ọba mi ọba tẹ́rẹrẹ kárí ayé, ìwọ lòǹgbà tí ń gba láìlára, ọba tí ń gba baálé ilé tọmọtọmọ, ọba jàmájẹ̀bi ẹni, ọba jàmágbọ̀gìrì ẹsẹ̀, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ìwọ lọba tí kì í lé ni kó tó mú ni, ògbèjà kẹrù òbò níjà, ọba jàmáfìtì bọ́ṣọ́, ọba jàmágbọ̀gìrì ẹsẹ̀, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, bàbá àwọn aláìní bàbá, ọkọ àwọn opó, ọlọ́run olùgbèjà ọmọ òrukàn, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Olúwa ọlọ́run Elédùmarè, mo gbé ọ̀gá, mo dúpẹ́ fún ìpamọ́ àti ààbò rẹ lórí ayé mi o. Mo dúpẹ́ lọ́wọ́ ìwọ ọlọ́run Elédùmarè fún ìdásí rẹ, fún àánú rẹ, fún oore ọ̀fẹ́ rẹ, fún ojú rere rẹ lórí ayé mi. O ṣé, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run. Ẹ̀yin ará ilé, mo tún kí yín o. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wò mí lórílẹ̀‐èdè àti èdè níbikíbi tẹ́ ti lè lórí ọ̀fẹ́ tẹ́ ti máa wò mí, tẹ́ ti ń gbọ́ mi, àárọ̀ lẹ́wà ní, ọ̀sán ni tàbí àṣálẹ́, mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Àjíǹde ara ó máa jẹ́ o, ojú òsì ní tẹnìkọ̀ọ̀kan wa, ọ̀rọ̀ wa ó dayọ̀, àájọ rí bá ti ṣe, àá sì jọrọ náà gbégbà. Kábíyèsí rẹ Elédùmarè, èmi náà ni o. Bàbá òtítọ́, èmi ni ọmọ wọn lẹ́kìtì kété, èmi náà ni èkìtì yẹyẹ èkìtì pọ̀. Wọn ò ní fẹ́ lòmíì ṣe mí, èmi ni o. Èmi náà ni mò ń kí yín pé ẹ kú dédé àkókò yìí. Ojú òní tẹnìkọ̀ọ̀kan wa, àjíǹde ara ó máa jẹ́ o, ọ̀rọ̀ wa ó sì dayọ̀. Ẹ ti mọ̀ pé ohun tá a máa ń gbé yẹ̀wò lórí ètò yìí, òun náà ni ìtàn, àwọn ìtàn àrífikọ́gbọ́n, àwọn ìtàn ìjìnlẹ̀, ìtàn àtàtà, ìtàn tó nítumọ̀ tó lóye, òun náà là ń yẹ̀wò lórí ètò yìí o. Ìtàn tí ò pé ìwádìí rẹ̀ ló kù kan. Bẹ́ẹ̀ ni, kí wá ní àkòrí ọ̀rọ̀ mi tòní o? Àkòrí ọ̀rọ̀ mi tòní, òun náà ni ọ̀nà àbáyọ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Àkòrí ọ̀rọ̀ tòní nù, ọ̀nà àbáyọ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Àbẹ́ gbọ́, ẹ̀yin ará ilé, ẹ fìdílé nǹkan, kẹwà nǹkan fìdílé, kájọ bu ọmọ ọgbọ́n mu, ẹ jókòó kẹ́ tẹ́tí gbẹ̀lẹ̀gẹ̀, kẹ́ fi làákàyè àti òye sí mi, kájọ rìnrìn àjò ọgbọ́n, kájọ bu omi ọgbọ́n mu. Adàfẹ́ nìkọ̀ọ̀kan wa, ojú òní tì wá. Ẹ máa tẹ love and like, ẹ máa tẹ like and love. Adàfẹ́ nìkọ̀ọ̀kan wa o, àjọrí bá ti ṣe, àá sì jọrọ náà gbígbà, ojú òsì ní tẹnìkọ̀ọ̀kan wa. Mo ní àkòrí ọ̀rọ̀ mi tòní o, òun ní ọ̀nà àbáyọ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ìwé mímọ́ fi yé wa pé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún. Ìwé mímọ́ fi yé wa pé ibi ń lépa ẹlẹ́ṣẹ̀. Ìwé mímọ́ tó fi yé wa pé Ọlọ́run kò sí lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀. Ìwé mímọ́ fi yé wa pé Ọlọ́run jìnnà kété sí ẹlẹ́ṣẹ̀. Ìwé mímọ́ fi yé wa pé Ọlọ́run kì í gbàdúrà ẹlẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá ti dẹ́ṣẹ̀
tó ń jẹ nínú ẹ̀ṣẹ̀, tí ń mu nínú ẹ̀ṣẹ̀, tí ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, irú ẹni báwọn òun bẹ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ọ̀nà àbáyọ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ òun lohun tí a fẹ́ gbé yẹ̀wò nínú ètò tòní. Á dá fún wa, ojú òní tì wá, ọ̀rọ̀ wa ó sì dayọ̀. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ máa bá mi tẹ like and love, ẹ máa tẹ love and like, ẹ bá a share ètò yìí. Á dá fẹ́nìkọ̀ọ̀kan wa. Àkòrí tí a fẹ́ yẹ̀wò lónìí ló mú mi rántí ìtàkàn ọjọ́ òun àná. Ọba kan bẹ lọ́jọ́ òun àná, ọba olókìkí, ọba alágbára ni. Ọba tí mò ń sọ yìí a sọ̀rọ̀ ṣẹni tí kì í sọ̀rọ̀ dànù. Ọba yìí lókìkí, ó lágbára lákòókò tiẹ̀. Gbogbo àwọn lọ́balọ́ba ẹgbẹ́ rẹ̀ tí wọ́n yí ká ni wọ́n máa mú ìṣàkọ́lẹ̀ wá fún un, nítorí pé wọ́n ń bẹ̀rù rẹ̀ gan-an kó má bàa kógun jà wọ́n. Kò sógun tó lè dojúkọ, yóò borí rẹ̀ ni. Ìlú tó ń fúnra ara rẹ̀ bá dojúkọ, yóò jẹ́ yányán, yóò jẹ́ tútù ni, yóò sọ ìlú ń dahoro ni. Ọba òun lágbára, ó dẹ̀ lókìkí, olókìkí ọba ni. Ṣùgbọ́n ọba tí mo wá ń sọ nípa rẹ̀ yìí, bó ṣe ní aya tó pọ̀ tó, ọmọ kan ṣoṣo lọ́lọ́run yọ̀ǹda fún. Ọkùnrin sì lọ́mọ òun tí a mọ̀ gẹ́gẹ́ bí àrólé ọba lọ́la. Kábíyèsí rẹ̀ lédùmarè. Ọba tí mò ń sọ yìí ó lágbára, gbogbo èèyàn ló máa ń bẹ̀rù rẹ̀. Mo ní bó ṣe lágbára tó, ìyàwó lọ jàǹtìrẹrẹ, ṣùgbọ́n Ọlọ́run ò fún ju ọmọ ẹyọ kan lọ. Ọkùnrin sì lọ́mọ náà. Ọba tí mò ń sọ yìí, ọba yìí wá ní pẹ́pẹ́yẹ kan èyí tó ń sìn. Pẹ́pẹ́yẹ tí bàbá yìí sìn, pẹ́pẹ́yẹ yìí ó bímọ. Nínú àwọn ọmọ tí pẹ́pẹ́yẹ yìí bí, ìkan nínú pẹ́pẹ́yẹ yìí wá jẹ́ pẹ́pẹ́yẹ abàmì. Ìdí tí mo fi pè é ní pẹ́pẹ́yẹ abàmì ni pé gbogbo ìyẹ́ tí ń bẹ lára tiẹ̀ góòdì ni. Bẹ́ẹ̀ ni, góòdì ni gbogbo ìyẹ́ tí ń bẹ lára pẹ́pẹ́yẹ ọ̀hún. Inú ọba yìí dùn láti rí pẹ́pẹ́yẹ yìí pé èmi lọ́lọ́run ṣe èyí fún, èmi lọ́lọ́run kẹ́ tó yìí, èmi lọ́lọ́run fẹ́ràn tó yìí, ló gbé eré ńlá bàǹtùbàǹtù ló gbé fún mi. Inú ilẹ̀ láti gbogbo wọn rí góòdì tàbí ní etí odò tó súnmọ́ bí rà. Ṣùgbọ́n nǹkan abẹ̀mí tí ìyá ara rẹ̀ sì wá jẹ́ góòdì, ìyàlẹ́nu ńlá lè yí o. Kábíyèsí rẹ̀ ọba àwọn ọba. Ẹ má gbàgbé o, mo ní àkòrí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò ní ọ̀nà àbáyọ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ó ṣe wá dapọ̀ mọ́ ọ̀rọ̀ pẹ́pẹ́yẹ góòdì kò ṣe góòdì. Ibi à ń yà ló pọ̀, ibi à ń lò jìnnà rárá. Ẹ ṣáà farabalẹ̀, ẹ fi làákàyè sí mi, ẹ fòye sí mi, ẹ jẹ́ ká jọ mọmi ọgbọ́n, ẹ jẹ́ ká jẹ tẹ̀wájú. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o. Ẹni bá forí tì dópin, òun náà là ń gbàlà. Á dẹ̀dá afẹ́ nìkan kan wá. Inú ọba yìí dùn láti rí pẹ́pẹ́yẹ yìí tọ́lọ́run fi jí kí òun tó fi ta òun lọ́rẹ. Ọba ní ó dá òun lójú pé nípa pẹ́pẹ́yẹ yìí òun wà dolówó, òun ó dolọ́lá ju ti àtẹ̀yìnwá lọ. Òkìkí òun ó tó wá kàn sí, agbára òun ó tó wá pọ̀ sí. Ká má fàrògùn,
lóòótọ́ ọba ibẹ̀ sí dolówó ó ń dọlọ́lá nípa pẹ́pẹ́yẹ góòdì torí tó bá ti yọ ìyẹ́ bíi mélòó kan lára rẹ̀ báyìí tó bá ti tà á owó ti dé owó tabua ó ti dé bàbá ibẹ̀ sí ń dolówó ó bẹ̀ sí ń dọlọ́lá sí i àbí ẹ̀gbọ́ ẹ̀yin èèyàn adáfẹ́ni kọkàn wá ojú òní tì wá ṣé mọ̀ pé owó kì í tó lówó ìran wíwò kì í sún ojú bẹ́ẹ̀ sì ni owó kì í tó lówó ọba yìí ò fẹ́ kí ibi tí òun ti rí owó yìí kí ọ̀nà ibẹ̀ kó dí ló bá sọ fún akéde ọba wípé kó kóde káàkiri gbogbo ìlú pé kí gbogbo ará ìlú o kàn yọjú sí ààfin òun ní gbólóhùn ọ̀rọ̀ tó ń fẹ́ bá wọn sọ gbogbo ìlú dé sí ojúde ọba náà ti wà lórí ìtẹ́ gbogbo ìlú kí kábíyèsí o kádé ó pẹ́ lórí kílẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn ẹṣin ọba kójoko ọba pẹ́ o wọ́n ní kábíyèsí iṣẹ́ yín la gbọ́ ní gbogbo ìlú fi wá o ọba ju rùkẹ̀lẹ̀ ó ju rùkẹ̀lẹ̀ ó ju rùkẹ̀lẹ̀ ó fi kí wọn ó ní ẹ ṣé mo dúpẹ́ wípé ẹ gbọ́ oúnṣẹ́ mi ẹ sì wá ọba ní ìdí pàtàkì tí mo fi pè gbogbo yín ni pé ṣé mọ̀ pé a máa ní ṣíṣe bí ẹ̀ẹ̀mejì mẹ́ta lọ́dún tí gbogbo ìlú máa ń wá sí ojúde ọba tẹ́ máa ń kún gbogbo inú àgbàlá mi bìbà wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá o ó ní ìdínú tí mo fi pè pàdé nítorí pé ọlọ́run jogún pẹ́pẹ́yẹ abàmì kan fún mi pẹ́pẹ́yẹ góòdì ní o àgbàlá mi ni mo dẹ̀ ti ń sìn tí mo ti ń tọ́jú rẹ̀ ìkìlọ̀ mi rèé ẹnikẹ́ni tó bá jí pẹ́pẹ́yẹ yìí gbé ikú ni olú ẹni bẹ́ẹ̀ yóò fi ṣe ìfàjẹ́ o tàbí ẹnikẹ́ni tí pẹ́pẹ́yẹ yìí bá tọwọ́ rẹ̀ kú ikú ni ìdájọ́ onítọ̀hún o torí náà gbogbo gbàtà bá ti ní ṣíṣe nínú ààfin yìí tí gbogbo ẹ̀yin ìlú wá oníkálukú kó kọwọ́ ọmọ ara rẹ̀ báṣọ o oníkálukú gbé jẹ́ kó wà lórí ọwọ́ rẹ̀ ìdí nìyẹn ni mo fi pe gbogbo ìlú láti ṣe ìkìlọ̀ ṣíwájú o torí àrọ̀ tó bá gbọ́n ni kì í bógun lọ ikú ogun kì í parọ́ tó bá gbọ́ òun ló jẹ́ kí ìkìlọ̀ ṣíwájú adàfẹ́nìkan kan wá gbogbo ìlú ṣe kábíyèsí pé kábíyèsí o gbogbo wọn gbéra wọn padà sílé wọn ká má fọ̀rọ̀ ògò ẹ̀yin ará bí mo ti sọ síwájú pé ọmọ kan ṣoṣo lọ́lọ́run ọba Elédùmarè ló fi fún ọba yìí ọmọkùnrin sì ni ṣùgbọ́n ṣe rí ọba tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní àwọn ẹrú tó pọ̀ ṣàǹpé jagunjagun ni ìgbà tó bá lọ jagun tó ṣẹ́gun akẹ́rù ó lẹ́rú tó pọ̀ gan-an àwọn ẹrú ni lọ́ba yìí fi ń dáko oko àgbàdo ló bìbà oko èrèké kò ló ń kà oko kòkó ńkọ́ oko obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹrú ni bàbá fi ń dáko ní ṣiṣẹ́ fún ọba ìwáyàn kan nínú àwọn ẹrú yìí pé kó jẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn ẹrú òun ló máa ń darí àwọn ẹrú lọ sóko àwọn amẹ̀wà ọba bíi mélòó kan amẹ́sàn àwọn náà máa tẹ̀lé lé wọn lọ láti bójútó wọn ọmọ kan ṣoṣo tó ọba bí ó wà lágbàlá ọba ó ń jayé ọba ó ń gbádùn ọba àbẹ́ẹ̀rí ó wá mú kinní kan tí àwọn Èkìtì pè ní tako wọn a máa pè ní katapọ́ọ̀tì ló bá fi òkúta sínú rẹ̀ lórí aláǹgbá kan ló fa katapọ́ọ̀tì ló fẹ́ ta sí aláǹgbá ní òkúta bá sé aláǹgbá o fífò tó òkúta máa fò síwájú orí pẹ́pẹ́yẹ góòdì ní òkúta ti dáhùn ìwọ náà ṣe hà
orí pẹ́pẹ́yẹ góòdì ló bá fọ́ ló túká o kábíyèsí rẹ̀ lẹ́dùnmọ́rẹ́ orí pẹ́pẹ́yẹ góòdì fọ́ ló bá túká àrólé ọba lọ́la ó káwọ́ méjèèjì mórí ó pariwo pé yé orí mi ẹlẹ́dàá mi o ló bẹ̀ sí sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìdí ni pé ó mọ irú bàbá tó ní ó mọ̀ pé asọ̀rọ̀ṣẹ́ ni tí kò ní sọ̀rọ̀ dànù àrólé bẹ̀ sí làágùn yọ̀bọ̀ ní sunkún ló wá lóṣù ti òkú pẹ́pẹ́yẹ ọ̀hún kò pẹ́ kó jìnnà olórí ẹrú ọba bá wọlé ló wà àgbàlá wá o ló bá àrólé níbi tó ti gbé òkú pẹ́pẹ́yẹ dání tó lóṣù tó sì sunkún olórí ẹrú ní àrólé ó ti pa pẹ́pẹ́yẹ bàbá yóò gbọ́ eléyìí o kí á ní ọba lọ́la bá bẹ̀ sí ń bẹ olórí ẹrú dákúndábọ̀ má dẹ́mi mi légbodò má jẹ́ kó bá gbọ́ má jẹ́ kó bá mọ ohun tó ṣẹlẹ̀ mo fi ọlọ́run Elédùmarè bẹ̀ ọ́ àkámáfàrọ̀gùn ẹ̀yin èèyàn ní olórí ẹrú bá dáhùn pé tí ò bá fẹ́ kó bá gbọ́ tó sì fẹ́ ká sọ̀rọ̀ ní òkú òru àfi kájọ dá májẹ̀mú láàrin ara wa o nígbà náà la lè bo ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ la lè fi ṣòkú òru àbẹ́gbọ́ ojú òní tì wá adáfẹ́ni kọ̀ọ̀kan wa àrólé ọba lọ́la ó wá bèè lọ́wọ́ olórí ẹrú kí lóhun tó fẹ́ ká ṣe gan-an kí lóhun tá a fẹ́ fi dá májẹ̀mú olórí ẹrú sọ fún pé láti òní lọ oúnjẹ àdídùn tó bá ti ń gbé fún ọ gẹ́gẹ́ bí ọmọ ọba ó máa gbé wá sínú àgbàlá ó máa gbé fẹ́mi èmi ó máa jẹ ó máa fi ṣara rin dín oúnjẹ tèmi gẹ́gẹ́ bí ẹrú òun ni wọ́n gbà tí wọ́n sì máa jẹ ó tẹ́ ẹ lọ́rùn àbí ò tẹ́ ẹ lọ́rùn òde ó tẹ́ ọ lọ́rùn olórí ẹrú ní ìyẹn kan ọlọ́run púpọ̀ ó ní èkejì nígbà tí kábíyèsí bá ti rán wọn ṣẹ́ bóyá wọ́n pe kábíyèsí síbi ṣíṣe kan tí kábíyèsí ò lórí ọ̀fẹ́ àti lọ tí ò dé sí àwọn ìjòyè tó fẹ́ lọ tí kábíyèsí wá sọ pé ìwọ ni kó o lọ ṣe aṣojú àwọn níbi ṣíṣe òun olórí ẹrú òun wá sọ fún àrólé ọba pé tó bá ti dójú ọ̀nà ó bọ aṣọ ọmọọba fóun ìwọ ó gba aṣọ ẹrú òun lòun máa ṣaṣojú ọba táwọn bá dọ̀hùn ìwọ ó wá gbé ọ̀pá àṣẹ ó sì gẹ́gẹ́ bí ẹrú lẹ́yìn òun ó ní òun gbà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ gbọ́ mi ojú òní tì wá o ọ̀rọ̀ wa ó dayọ̀ àjọrí bá ti ṣe á sì jọ̀rọ̀ náà gbígbà bẹ́ẹ̀ ni wọ́n ṣe àdéhùn láàrin ara wọn àbẹ́ẹ̀gbọ́ láti ìgbà náà lọ tí wọ́n bá ti gbóúnjẹ aládùúdùn oúnjẹ tó yẹ ọmọ ọba tí wọ́n gbé fún ọmọ ọba pé kó jẹ ọmọ ọba gbóúnjẹ yìí á gbé lọ ságbàlá á lọ gbé fún ẹrú àgbà á jẹ á sì fi ṣara rindi oúnjẹ tó yẹ fún ẹrú á sì gbé fún ọmọ ọba òun á jẹ yẹn ní tiẹ̀ ibikíbi tó bá pe ọba tó pe kábíyèsí sí tí kábíyèsí ò ráyè láti lọ tó ní kí ọmọ òun kó lọ ṣe aṣojú níbẹ̀ ẹrú wọn á sì pààrọ̀ aṣọ lójú ọ̀nà ẹrú àjókòó afarahàn gẹ́gẹ́ bí aṣojú ọba ọmọ ọba afarahàn gẹ́gẹ́ bí ẹrú lọ́pọ̀lọpọ̀ ọjọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ lọ́pọ̀lọpọ̀ oṣù bí wọ́n ṣe ń gbégbá ayé wọn rèé o kábíyèsí rẹ̀ ọba àwọn ọba èyí wá mú kí ìbànújẹ́ ńlá kó kún ọkàn àrólé ìrònú wá dorí ẹ̀gbá rẹ̀ kodò ìrònú yìí pọ̀ ìṣòro yìí lágbára fún àrólé ọjọ́ kan ní àrólé wòkè lówó lẹ̀
ní tóun bá kúkú kú ó sàn ju ìgbé ayé tóun gbé lọ yìí. màá tọ̀ bàbá mi lọ o, màá sì lọ jẹ́wọ́ ohun tí mo ṣe fún un láì sọ fún ẹnìkankan, láì jíròrò pẹ̀lú ẹnìkankan, láì sọ pé òun fẹ́ gbàmọ̀ràn kó o tó gbégbèsè pẹ̀lú ẹnikẹ́ni. Àrólé gbéra ó gba ọ̀dọ̀ kábíyèsí lọ o. Kábíyèsí wà lórí ìtẹ́ nínú ààfin rẹ̀. Bí Àrólé ṣe wọ àgbàlá tó rí kábíyèsí lórí ìtẹ́ tí kábíyèsí náà wọ ọ̀kan tó ní pé Àrólé ló ń bọ̀, bẹ́ẹ̀ ni Àrólé kúnlẹ̀ látúndìde látúrìn díẹ̀ látúkúnlẹ̀ látúndìde látúrìn díẹ̀ látúkúnlẹ̀ látúndìde. Ìgbà tó kù díẹ̀ kó dọ́dọ̀ kábíyèsí ló bá kúnlẹ̀ ló bá dojú bolẹ̀. Kábíyèsí ní ọba lọ́la Àrólé, kí ló fa gbogbo yìí, kí ló bẹ̀ yìí wá, kí ló ṣe tó fi ń ṣiyán bí ọkà, kí ló ṣẹlẹ̀, ọmọ ọba òun jagun bí ẹrú, kí ni gbogbo èyí tó ń ṣe yìí. Àrólé ní bàbá mi, ẹsẹ̀ àyọ̀dá mi jẹ́ ẹ jẹ́ kí n wà bẹ́ẹ̀ torí pé mo ti ṣẹ̀yìn. Bàbá rẹ̀ ní ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ mí, ò ṣẹ̀ mí, tó bá tẹ̀ ṣẹ̀ mí jẹ̀mí ọmọ ọba ni ọ́, ọmọ ọba ló ń fọlá jíyọ. Kábíyèsí Elédùmarè ọba àwọn ọba. Àrólé dojú bolẹ̀ síbẹ̀ ó ní bàbá mi, pẹ́pẹ́yẹ góòdì ni o. Ìgbà tí kábíyèsí gbọ́ nípa pẹ́pẹ́yẹ góòdì ó fò dìde, ó fa ìbínú yọ, ó sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Pẹ́pẹ́yẹ góòdì, kí ló ṣe pẹ́pẹ́yẹ góòdì? Nígbà tí Àrólé gbọ́ bí bàbá rẹ̀ ti sọ̀rọ̀ ó gbọ̀n rìrìrì níbi tó dojú bolẹ̀ sí. Àgùn bò ó, ara rẹ̀ ń ṣe àgùn wọ̀. Ìgbà tó rí pé bàbá òun dákẹ́ ó ní kábíyèsí, pẹ́pẹ́yẹ góòdì ó ti kú o. Kábíyèsí tó fa ìbínú yọ, ó tún sọ̀rọ̀ pẹ̀lú ìbínú àti pẹ̀lú ariwo. Ta lolúwa rẹ̀ tó pa pẹ́pẹ́yẹ góòdì? Báwo gan ni pẹ́pẹ́yẹ góòdì ṣe kú? Ọ̀nà wo ló gbà kú? Ta lẹni tó pa á? Pẹ̀lú ìbínú pẹ̀lú ariwo ni ọba yìí fi sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé jagunjagun alágbára ni? Àrólé ó ti domi síbi tó wà, ló ń pọ̀n lára rẹ̀ ló ń ṣe àgùn wọ̀. Ká má fàrògùn ẹ̀yin ará, níbi tí Àrólé ti dojú bolẹ̀ síbẹ̀ ó ní bàbá mi, èmi ọmọ yín ní pẹ́pẹ́yẹ góòdì tọwọ́ rẹ̀ kú o, ó dẹ̀ ṣèṣù ní o, mi ò mọ̀ọ́mọ̀ o. Ọ̀rọ̀ ń wá só sínú lẹ́nu, ó buyọ̀ sí i. Ìṣó rèé kò ṣeé gbé mì, iyọ̀ rèé, oyin tá a fi sẹ́nu rèé kò ṣeé túnù. Ọba wò kí ó wọlẹ̀, omi rí, ó dákẹ́ lọ sí i. Ọba wá wò pé Àrólé kan ṣoṣo tí mo ní, ọmọ kan ṣoṣo tí mo ní tó máa gbẹ̀yìn mi, mo dẹ̀ ti ṣe ìlérí lójú gbogbo ará ìlú o. Àwọn èèyàn sì mọ̀ pé asọ̀rọ̀ ṣẹni mi tí kì í sọ̀rọ̀ dànù. Ọba ìlú agbójú sókè ló wọlẹ̀, ó ní òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrẹsà ìdí rẹ o. Tàbá ní egun bàbá ní máa jó, tàbá tún ní kò jó mọ́ta ló jẹ́ múni sí i. Mi ò lè wá torí pẹ́pẹ́yẹ góòdì kí n wá gbẹ̀mí ọmọ kan ṣoṣo tí mo bí láyé lọ́run, tó jẹ́ pé òun ló fẹ́ gbẹ̀yìn mi, òun ló fẹ́ gba ipò mi. Ó ní Àrólé, lọ máa ṣe fàájì rẹ, mo dáríjì ọ́. Nígbà tó di àṣálẹ́ ọjọ́ tí mò ń wí yìí o. Kábíyèsí Elédùmarè, wọ́n tún gbóúnjẹ àdúdú ọba bá ṣe máa ń gbọ́, wọ́n tún gbé ti Àrólé ọba lọ́la fún o. Olórí ẹrú ọba wa ń retí pé kí Àrólé kó gbóúnjẹ wá ságbàlá, kóun tó jẹ, kóun tó fi ṣara rí dín, kóun tó jẹ níjẹmùlá.
kó ń jẹ níjẹmùlá o ṣùgbọ́n kò rí àrólé kó gbóúnjẹ wá kò rí kó gbóúnjẹ wá kábíyèsí Elédùmarè ló bá yọjú fúnra rẹ̀ ló bá yọjú sí ojú wọn ṣe mẹ́rin ó ṣẹ́jú sí pé kó gbóúnjẹ wá ní ṣẹ́jú sí pé kó gbóúnjẹ wá ìyẹn ò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kó rí ìyẹn fojú ko mọ́lẹ̀ ló mọ lójú bí kàsí kan ọ̀nà àbáyọ kò nú ìgbèkùn ẹ̀ṣẹ̀ ló mọ lójú bí kàsí kan àbí ògbọ́ adáfẹ́ni kọkàn wá bẹ́ẹ̀ ni ẹrú ìbá sọ̀rọ̀ ló sọ̀rọ̀ sókè ó ní bẹ́ẹ̀ kábíyèsí ní kíní kí ariwo pẹ́ wo ló gbà ló bá yọjú òde ó ní kábíyèsí mo tẹ gbàgbé láti ọjọ́ kí n sọ fún yín ni àti pé ẹ̀yin kábíyèsí náà tí ẹ béèrè kábíyèsí ní béèrè kíni ó ní pẹ́pẹ́yẹ ní pẹ́pẹ́yẹ góòdì kábíyèsí ní kí ló ṣe é ó ní pẹ́pẹ́yẹ góòdì ti kú o àrólé ọmọ yín yìí òun ló sì pa pẹ́pẹ́yẹ góòdì yín ẹ̀dẹ̀ ti ṣèlérí pé ẹni tó bá ti pa pípalẹ̀ máa pa o kábíyèsí ní àrólé ti jẹ́wọ́ fún mi pé pẹ́pẹ́yẹ góòdì ó ti tọwọ́ òun kù kí ìwọ tó sọ àrólé ti sọ síwájú ẹ̀ bá ṣe pé wọ́n ló kọ́kọ́ sọ síwájú náà ẹ̀ bá ti dá ṣùgbọ́n àrólé sí ó ti wá sọ fún mi síwájú ó ti wá jẹ́wọ́ fún mi pé ọwọ́ òun o ni pẹ́pẹ́yẹ góòdì ti kú kábíyèsí Elédùmarè abẹ́ẹ̀rí kan ìtìjú ńlá ni olórí ẹrú ló bá kúrò níwájú ọba ìfọ̀kànbalẹ̀ àti ayọ̀ àti ìdùnnú ńlá ni àrólé fi ń jóúnjẹ ẹ̀ lọ pẹ̀lú ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nítorí pé ó ti gba ìdáláre kúrò lọ́wọ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀ ẹ̀yin ará mi nínú Olúwa àbọ̀rọ̀ mi rèé o ìwé mímọ́ sọ pé bí àbá sọ pé a kò dẹ́ṣẹ̀ à ń tẹ́ra wá jẹ́ ni òtítọ́ kò sí ní ẹnu wa àtúmọ̀ Ọlọ́run lékèé ìwé mímọ́ wá sọ pé bí ẹnikẹ́ni bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì kọ̀ sílẹ̀ yóò rí àánú gbà nítorí pé akọ̀wé rẹ̀ pé àánú ń ṣògo lórí ìdájọ́ ará mi nínú Olúwa ohun tó lè mú kó o bẹ́ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tó wà òun náà ni pé kó o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ o kó o sì kọ̀ sílẹ̀ ìwé mímọ́ fi yé wa pé Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o bí kì í ṣe pé kó ronú kó pìwàdà àti pé Ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sí ayé láti dára lẹ́jọ́ bí kì í ṣe pé ká ti pàṣẹ rẹ̀ gba gbogbo aráyé là orí alábàjọ tí Jésù fi sọ lórí àgbélébùú pé bàbá dáríjì wọ́n torí pé wọn kò mọ tí wọ́n ṣe ni Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o àfi kó ronú kó pìwàdà ọ̀nà àbáyọ kó nú ìgbèkùn ẹ̀ṣẹ̀ òun náà ni pé jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o sì kọ̀ sílẹ̀ ìwé mímọ́ sọ pé bí ọmọ bá sọ yín di òmìnira nítòótọ́ ẹ ó sì di òmìnira. Thank you so much. God bless you.